gbogbo ọmọ Yorùbá ẹ rí wípé ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ àwọn bàbá wa tí wọ́n máa ń sọ torí ọ̀rọ̀ wọn kan ò ní lọ láìṣẹ. Wọ́n ní bí ogun bá jẹ lọ ọgbọ̀n á jẹbọ. Lórí ọ̀rọ̀ Esabod ni ṣe rí i pé bí ogun ṣe jẹ lọ ọgbọ̀n ti jẹbọ fún Esabod báyìí. Ọkọ méjì mo bímọ fún gbọ́ mo ti sọ wọ́n di dìndìnrìn wọ́n ti lawọ́ wọ́n ti fomi lù ú bọ́tí ìpa wọn ìfikún wá wọn rí wọ́n bẹ láyé mo ti sọ wọn mo ti lo gbogbo ògo wọn wọ́n ń rìn kiri títì ni òfìfo ni wọ́n lè bímọ mímọ̀ láyé sípàmù ti tán lára wọn. A sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé àti gbogbo ẹ̀yin tẹ́ ń fowó ràn lọ́wọ́ wípé ẹ padà jọ pàdánù ni. Ó ti bẹ̀rẹ̀ lórí tiẹ̀ báyìí o. Esabod ti ń kà báyìí. Ó ti ń kà bòròbòrò. Bí èmi bá pa àwọn méjì tí mo bímọ fún bóni ń ṣe rógo wọn lò láwọ̀ ẹ̀ omi lò. Ọkọ méjì tí Àbíkẹ́ Jagaban bímọ fún olórí méjèèjì ò pọkọ olórí méjèèjì ò pọkọ but láwọ̀ ẹ̀ fomi lò. Kí ló pa bàbá Ikekemi Àdìsá olórí Kẹ́dìrì. Àbí nígbà tí èèyàn bá lanu pàgà tó ní ọmọ tóun bí ṣe bóun ti sọ fún yín tẹ́lẹ̀ wípé ògo rẹ̀ lòun ń lò ṣẹ́ẹ̀rí pé ó ti ń kà. Tí ẹ bá wọ̀rọ̀ tí ń sọ báyìí lásìkò yìí kò jọ ti wèrè bẹ́ẹ̀ ni kò jọ ta sínwín. Mo sọ fún yín nígbà tí mò ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò bá Esabod jà àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ àti gbogbo àwọn olùrànlọ́wọ́ ẹ̀. Òun lẹ ti ń rí iye o díẹ̀díẹ̀ ní bọ̀ o. Ṣé ojú lásán ni kẹrí bàbá àwọn ọmọ mi Brown ojú lásán ni tí ò rí ìyàwó fẹ́ ojú lásán ni tí ò bímọ lọ́mọ ojú lásán lẹ gbé láwọ̀ ẹ̀ fún mi lò arọ mi gidigidi arọ mi gbà ológun àgbáyé. Ó ti kẹ́ Esabod olórí yín báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọmọ ẹ̀yin ẹ̀ náà tẹ́ ẹ bá padà tí yín náà ń bọ̀ wá bá yín. Ó fi kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olùrànlọ́wọ́ ẹ̀ náà tẹ́ ń fún lówó tẹ́ ẹ fi ń ràn lọ́wọ́ lórí ìwà burúkú tó ń wù yìí tó fi ń ba orúkọ ìran Yorùbá jẹ́. Ẹ tètè lọ padà o torí ti Esabod ti bá báyìí. Mo ti sọ mo ní gbogbo àwọn gbarúmọlẹ̀ ni ó bàjà gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ni ó bàjà. Ó ti bẹ̀rẹ̀ báyìí o. Bẹ́yìn kan bá wá ń tanra yín jẹ pé bóyá ọgbọ́n kan ló ń dá àbí kinní kan irọ́ ni o. Tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ̀yin náà má jáwọ́ ń bẹ̀. Àwọn bàbá wa náà ni wọ́n sọ wọ́n ní afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kangi oko lára. Tí ẹ bá rò wípé bóyá n tó ń sọ yìí bóyá irọ́ ni àbí àṣẹ kan ni àbílú tí yín náà ń bọ̀ wá bá yín nítorí kò sí ẹni tí ń ba nǹkan jẹ́ táyé rẹ̀ ò ní bàjẹ́. Ẹ tún bí mi léèrè ẹni bo ni sẹ́kọ̀bọ̀ mi lé kan wà ebi ló mo fẹ́ sọ fún yín mo ló wà nínú igbá ó wà nínú igbá mo dé mọ́lẹ̀ nínú igbá ní ògo rẹ̀ mo fi lówó ògo ọmọ mi mo fi lówó kí ló dé yín náà lè lọ ló ti yín ibi tèmi mo lò ebi mi mo sọ́fà fòṣù mẹ́sàn-án tí mo tutọ́ tí mo bì mo sì mú kan nú wọn mo náwó gan mo fi ṣògùn owó ẹni pé sọ́ọ̀sì owó mi lẹ́kan mo lò ẹni kí n gbé wá kó wá ṣe ṣáàtì ṣé tí mo ti dé mọ́nú gbábọ̀ mo ṣe fẹ́ gbé wá àbí ẹ fẹ́ kí n gbé gbá jáde ni. Ẹni tó bá sì lọ́gbọ́n tó ní òye tó ní làákàyè yóò mọ̀ wípé afẹ́fẹ́ burúkú ti fẹ́ lù nítorí pé èèyàn ò ní tajà yẹ̀pẹ̀ kó má gbowó òkúta. Fúnra Esabod ló wá ṣoṣo ó sì ti rí ṣoṣo báyìí. Àsìkò wá rèé fún gbogbo ẹ̀yin alátẹ̀lé ẹ̀. Wọ́n dẹ̀ tún pè wọ̀kan wọ́n ní wọ̀kan kinní kan Jagaban tí wọ́n náà tún sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ ń bọ̀ lórí tiẹ̀ náà nítorí kò sí ìran Yorùbá kan tí ó sọ pé òun fẹ́ bo orúkọ Yorùbá jẹ́ títí ẹ̀ ò ní bàjẹ́ tí ò ní parun. Ẹ ṣe fi ti àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ti ṣe dáadáa kọ́gbọ́n ní tí wọ́n ṣe náà ni ò jẹ́ kó kọ wọ́n parẹ́. Èyí tí Esabod wá ń ṣe yìí nìsín sẹ́yìn ò ti mọ̀ wípé Esabod orúkọ rẹ̀ ó parẹ́ kódà bó bá jẹ́ kó sì lọ́mọ láyé tí ò tí ì bá tí wọ́n jẹ́ bí àwọn ètò kàkó ti lò yìí tó dá àmọ́ iye ọmọ tó ní. Àti jẹ́ èèyàn rú àwọn ọmọ yìí yóò má ṣòro. Ẹ kẹ́kọ̀ọ́ lára Esabod ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ má torí owó ẹ má torí ìjẹkújẹ kẹ bọjọ́ ọ̀la yín jẹ́ gẹ́gẹ́ bá a ti sọ fún yín nítorí pé ti Esabod tiẹ̀ ti bá báyìí bẹ́ẹ̀ bá wò nínú àwòrán tá a fi hàn yín nísìnyí ẹ rí i pé kò jọ wèrè kò já sínwín. Àwọn àjẹ́ gan tó bá bímọ mẹ́fà wọn ń jẹ mẹ́fẹ̀ẹ̀fà báwọn bí nǹkan wọn tó bá jẹ mẹ́fẹ̀ẹ̀fà kó sàmọ́ jẹ tẹ́ni ilé ni ibi mo nà àwọn nǹkan mi tí mò ń jẹ ẹ lọ́yìn pariwo àwọn ọmọ mi ò ní ráwọ̀ ẹ dẹ̀ ni pé mò ń ṣiṣẹ́ burúkú ibi kọ́ ló yẹ kẹ́ máa yìn káàkiri gbogbo àgbáyé pé mo káyìn lè bá yé ọmọ ọlọ́mọ jẹ́ ibi táwọn ọmọ tèmi lèmi ń báyìí ibi mi mo lóyún nǹkan ibi mi wọ́n dó gbogbo ọmọ wálé ayé ni gbogbo ọmọ wálé ayé bí wọ́n dó mi ni ló fi do ọmọ ibi mo sì gàbò mi sókè tí mo bí wọn kí ló dé tí ń lè lò wọn. Èmi mọ̀kàn láwọn ní
wọn ṣe é lò fún yín. Mo ní àwọn ọmọ wa self-centered. Ẹ má rò pé bẹ́ẹ̀ ṣe ń download fún fídíò mi lórí YouTube ẹ lè lo àwọn ọmọ mi. Ìyẹn nìkan mo lè ṣe. Àwọn eléyìí ò ṣe é ṣíà. Ebi ní ń lóra wọn tán fi kú. Ẹ jẹ́ ń jẹ ayé wọn máyé kí ló dé? Tí ì lè jẹ ayé wọn máyé. Ayé wọn ìbàjẹ́ ayé wọn. Wọ́n dìdí gbà ayé wọn lé mi lọ́wọ́ ni. Kò ṣe é lò fún neighbor dìpòdìpò ará àdúgbò. Kò ṣe é lò fún èèyàn kankan. Ẹ jẹ́ wọn korò. Mo ní àwọn ọmọ selfish, mo wà self-centered. Ẹ jẹ́ ń lórí wọn náà. Bí ìbá fi orí àwọn ọmọ mi ṣògùn owó sórí yìí ní ń lò ní. ẹ kẹ́kọ̀ọ́ eléyìí mo mọ̀ pé tẹ́ ẹ bá wò ìbànújẹ́ òde bá gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fira yín sínú nǹkan báyìí tẹ́ ń tẹ̀lé lórí àwọn ìwà burúkú yìí. mo tún wá ń fàsìkò irọ́ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, ẹ̀yin èèkàn nínú ìlú tẹ́ ẹ jọmọ Yorùbá, tẹ́ ẹ gbórúkọ Yorùbá sórí, tẹ́ ẹ ń lọ káàkiri gbogbo àgbáńlá ayé. ẹ tún múra o, ẹ má jáwọ́ o. gbogbo òṣà tí kálukú bá nílé ẹ tún máa pè o. ẹ má jáwọ́ o, torí kìí ṣe Esabod nìkan ló wà lẹ́nu ọ̀rọ̀ yìí. gbogbo àwọn tó kù náà báyìí káwọn gbanúmọ̀lẹ̀ kó bá wọn jà kó rí bẹ́ẹ̀, nítorí pé èyí tí wọ́n ń ṣe yìí ara wọn nìkan kan náà fi ń bàjẹ́, wọ́n fi ń ba àṣà àti ìṣe àti gbogbo nǹkan tí ń jẹ́ ìran Yorùbá lójú jẹ́ ni. ẹ má wàá jẹ́ ká sùn o, gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó, ẹ má jẹ́ ká sùn. mo tún wá ń bẹ̀ yín lórí ọ̀rọ̀ Esabod náà, ibi tó bá dé yìí náà ẹ má tún jẹ́ ó máa kà lọ jìnnà, ẹ bá wa wábì kan rú lọ. Ìmọ̀gò yín bó orí ibú lẹ gbé wá náà nígbà tó rí àwọn ọmọ tí mo bí, ọmọ 4 tí mo bí tó wà nítòsí ọ̀dọ̀ mi.